Big Elephants, more money can you just see, you understand? Abani settled the access to the cinema in August 15. Right? So, mo fẹ́ tàbí fẹ́ lose àtọ̀ mo wá ní kí wá bá yín jẹjọ́ mú mi jáde àbí kẹjú òbí tí máa lọ fún mi ẹjọ́ mo fẹ́ kó tàbí jagunjagun mo mọ̀ pé jagunjagun ń ṣe ojú lásán. Màá júwe bí kan fún ẹ. Yeah. Okay, ma. Mama. Danjuma. All right, Mama ti ṣàlàyé fún yín lẹ́ẹ̀kan tẹ́lẹ̀. My name is Ibrahim. Yeah. I'm going to tell the icon. Yeah. So my cinema job, the title is Abanisete the Ancestor. Okay, film me, ma. Abanisete ni àkọlé, Abanisete the Ancestor. Ó ń bọ̀ ní cinema ní August 15. So mo wá bá ẹ̀gbọ́n mi sọ̀rọ̀, Fẹ́mi Adébáyọ̀. Yeah. Pé mo fẹ́ kí fíìmù mi tàbí jagunjagun dáadáa. Èmi wọ́n ṣe. Wọ́n wá ní ọ̀dọ̀ yín ni àwọn ti ṣe. Bẹ́ẹ̀ni. Èmi bá ṣe kí ni ọjọ́ fi tẹ̀wé. Yes. So mo fẹ́ kí fíìmù mi náà ta. Yálà fún. Okay, ma. Ata. Àmì ma. Ṣé wọ́n bá ní sẹ́tẹ̀ ni? Abanisete ni title ẹ̀ ma. Ẹyin wọ́n ti tà. Okay. Nǹkan mẹ́ta péré ló ṣe fún mi. Okay, ma. Àwọn olówó ẹran ẹ̀ta. Okay. Àti tàló. Ṣé àwọn tàló? Okay, ẹni sọ̀rọ̀ máa ṣe ẹran ẹ̀ta ẹran lòun. Ẹran ni. Ìta ló ń kọ́. Ẹran ni. Jesus, my brain won't Méjèèjì blow. lágùn pọ̀. Èèyàn ni ta ló. Bẹ́ẹ̀ni. Ẹran lẹ́ta. Méjèèjì la máa gún pọ̀ mọ́. Àgùn méjèèjì pọ̀. Ó wà ara ta. Ó kò mẹ́ta. Ó wà kú mẹ́tẹ̀ẹ̀ta. Ó di oríta mẹ́ta. Ó wà mú ọlọ́ta. Ó lì lọ. Okay. Oríta mẹ́ta wù láti kó papọ̀. Okay. Bẹ́ẹ̀ kó papọ̀ dé. Àwọn tó pọ̀. Àwọn apá àwọn ará ọ̀tà. Àwọn ará ọ̀tà. Wọ́n wà máa wù ọ́. Àwọn òwò bẹ̀rẹ̀ àmì. Ṣé kò dẹ̀ ní mọ́ta wa? Kò lè má tà wá o. Tá a bá pa àwọn ará ọ̀tà kò ní. Àwọn ọjọ́ ta. Àwọn náà wà á. Àwọn ti bo. Ọjọ́ ta. Àwọn ọjọ́ ta. Bẹ́ẹ̀ni, ẹlẹ́ta, tàló, ọlọ́ta, ata, àpò gbogbo rẹ̀ papọ̀. All right, ma. I will see you. Thank you. Ó sì gbẹ̀mú. 1 million lówó rẹ̀. Ẹ ti ṣe pàtàkì fún mi. Tí mo bá sọ̀rọ̀, 1 million ni mo máa gbà. Ẹ ló mò ń gbọ́ yín. Mò ń gbọ́ yín. Ẹ fẹ́ gbé fíìmù Abánisẹ́tẹ̀ yẹn sí sinimá. Ó dáa. Ẹ dẹ̀ wá fẹ́ tà ẹ wá ní ẹ kọ́kọ́ yálé babaláwo lọ. Ó ti yé mi. Ó ti yé mi. Ẹ kọ́kọ́ yálé babaláwo lọ ná. Ó ti yé mi. Ṣé ẹ mọ ohun tó ṣẹlẹ̀? Ọlọ́run Elédùmarè ọba ń gbọ́ ẹ máa tà. Èmi ni mo sọ fún yín bẹ́ẹ̀. Wọ́n ní ọ̀sán gangan là ń gbọ́ kú àárọ̀ òjijì làfọ́n wọ̀. Ẹ má bínú sí ọ̀fọ̀ tí mo lò yẹn. Èdè ni kì í ṣe ọ̀fọ̀. Ẹ ti ń bọ̀ láti ilé babaláwo ṣùgbọ́n èmi náà mọ àwọn ọ̀fọ̀ kan tó yẹ pé àṣàyàn ọ̀rọ̀ ni nínú Bíbélì. Kò sóhun tá ní kẹ́ ẹ má tà. Ẹ mọ̀ dí tí mo fi sọ fún yín bẹ́ẹ̀. Ẹ máa tà. Nítorí wípé ẹni tó bá ní kẹ́ ẹ má tà á kúkú òjijì. Èmi máa bá yín ṣe é. Mi ní gba kọ́bọ̀ lọ́wọ́ yín. Ṣùgbọ́n àwọn nǹkan tí ẹ máa bá mi kó wá tí ẹ bá ti ń bọ̀. Ẹ bá mi mú obìnrin àtẹ̀yìntọ̀ dání. Má bá bọ̀. Bí mo ṣe wà ní ìjọ mi kò sóbìnrin kankan bẹ̀ mọ́. Kò tíì sí olórí láàfin wa. Ẹ bá mú olórí kan dání. Ẹjọ́ èmi ò fẹ́ ọmọ tí ò bá ti pupa Ọlọ́run ní bá ti yín jẹ́. Ọmọ tó bá ti pupa ni kẹ́ ẹ bá mi gbé dání wá. Ẹ dẹ̀ jẹ́ kó ní fùrọ̀ mú fọlọ́run bẹ̀yìn. Ìdí alápáǹdẹ̀ẹ̀dẹ̀ ẹjọ́ ìdí arógun mọ̀ ti dí. Àwọn ìdí tí mo fẹ́ nìyẹn. Ẹ má wọ̀rí. Èmi ni màá gbé fíìmù yẹn lérí gbogbo àwọn ọmọ ọjọ́ Kàsálà pátápátá ló máa lọ wò ó. Ẹ má wọ̀rí. Á gbé yín débẹ̀. Gbogbo ogun kọ́ ló nídìí àdúrà. Àwọn kan bẹ́ẹ̀ yẹn ò nídìí àdúrà. Ẹ kò fẹ́ mi lóbìnrin àtẹ̀ntọ̀. Ẹ jẹ́ kémi ní olórí láàfin mi. Tẹ́ bá ti wọ́n bọ̀ ní tá a jẹ náà kẹ́ ẹ mú dání torí kò sí ní tá a jẹ ń bí. Ẹ̀yin lẹ́ẹ̀ máa ṣe fún wa lóṣooṣù àtowó oúnjẹ. Kò ní ní yín lára kò ní pa yín lára. Mo sọ fún yín ni ẹ máa lọ. Ẹ má wọ̀rí. Alẹ́ lógun sẹ́ ẹ má wọ̀rí. Ẹ tà èmi ni mo sọ fún yín bẹ́ẹ̀. Ó dà kò sí wàhálà. Ẹ má bọ̀ kẹ́ ẹ jẹ́ kó ga. Kó ga náà kó tún ga. Èmi ò láìkì yàn tó bá ti ga. Ó tún lè ní 3 step kẹ́ jẹ́ kó yọ kù kó yọ yàn kó dẹ̀ yọ fùrọ̀. Ẹ ṣé.